Africa Content TV. Ó fẹ́ pé alága yóò gbọ́dọ̀ dé gbogbo wa náà lájọ ṣiṣẹ́. Ẹ tí ò kó pẹ̀lú èyí, ó lè kó pẹ̀lú alága gbogbo òfin tá a kalẹ̀ láti ẹ̀kọ́sẹ̀ tó ti gbọ́ bẹ́ẹ̀ aláàbẹ̀kẹ́ ọmọ gáràjì àdẹ̀fẹ́ polo bí àwọn ya àwòrán tọ́mì síwájú ẹ̀ aláàfẹ́ rárá ẹnìkan àpolo àfẹ́ bóyá alága ẹbẹ̀ ti dáìdì ẹ bá lọ sí polo fún ẹ bá mú ọ lórí ìdìbò lọ́wọ́ ẹ̀kọ́ láàrin ẹni tí a bá gbámú fúnrú ẹ̀ ẹ̀ṣẹ̀ ni o ká mú gbó nínú gáràjì ẹni tá bá gbámú ẹ̀ṣẹ̀ ni o ká bọ́ sí ojú títì ẹ wo bí alága ìṣe dírẹ́sì bá ń kámẹ́rà alága rẹ̀ gbogbo ẹ tẹ bá fi sẹ́gbẹ̀ẹ́ tẹ bá dúpẹ́ kó máa ṣe connect gba owó bá ṣe fẹ́ dírẹ́sì náà láìla wọ sáàtì lórí jíǹsì ó wọ polo gidi sí orí jíǹsì ìlú jákẹ́tì wa ní lọ́rùn ẹ̀ àmọ́ ká wọ àǹkárá ká wá fi jákẹ́tì lé lórí lẹ́yìn náà fún àìgbọ́n báwò ẹ̀rí pé kò gbá ìlànà òfin dírẹ́sì mú àbí mo fẹ́ pé ẹ̀ta bá rí wẹ̀ ní ọrùn ẹ̀ ó ti di ẹsẹ̀ fún ọgbẹ̀ nítorí ọlọ́run gbogbo ọ̀rọ̀ náà sọ yìí ìṣeré o ìjọba là ń bá ṣiṣẹ́ ẹ bá gbogbo àwọn òṣìṣẹ́ sẹkítẹ́rìàtì lérẹ́ tí wọ́n ra náà yàgò ló àwòrán sí yàtọ̀ ló ń wọ̀ lọ sí iṣẹ́ gbogbo wa ta jókòó òṣìṣẹ́ ìjọba ni wá ẹ jẹ́ ká dress dáadáa kí wọ́n rí wa níbi ọmọlúwàbí kí ẹ múra dáadáa fún àwọn tí wọ́n ń gba owó lẹ́gbẹ̀ẹ́ títì àwọn mú pankẹ́rẹ́ dání lẹ́gbẹ̀ẹ́ títì ó ti di èèwọ̀ ẹ̀yin náà ẹ kọ́kọ́ fi ibì kan wò yes Mr. Man go sit down ẹ kí tọ́rọ̀ ẹ̀yin náà yẹ ká kọ́kọ́ fi ibì kan kéèsì iṣẹ́ ọkọ̀ ní gbogbo wá ń ṣe àwa mú pankẹ́rẹ́ dání ẹni tá fẹ́ gba owó lọ́wọ́ ẹ̀ gbogbo yóò páàkì sí àwa ń kó ní pankẹ́rẹ́ à ń gbá dẹ́bà mọ́ létí mọ́ ẹ pé gbogbo nǹkan yìí kò dáa tó rárá tí ò bá òfin mu àwọn dẹ́bà tá à ń gbá létí mọ́ di ṣe ìdíjà rìn àwọn là ń jẹ àwọn bí ò bá sí àwọn kò sí àwa níbo nǹkan kó jẹ́ pàwọn gan la ní ọkọ̀ tí wọ́n ń wà gbogbo ẹni tẹ́ jókòó ta ló lè dágbé ọkọ̀ lọ sí ìgboro ta ló lè dá ọkọ̀ wọ̀ láàrin ìgboro àwọn tó wá ń ṣiṣẹ́ fún ata fi ń déèyàn àwọn ọmọ tá bá fi sí di kọ̀nẹ́ẹ̀tì fún àwọn gbá mi lè tí mọ́ di àwọn gangan lọ gásẹ̀ irinṣẹ́ wa nìyẹn ẹ dákun tó lọ gbogbo kan ẹ jẹ́ kó di èèwọ̀ láti máa lọ dẹ́bà tẹ́ bá gbé dẹ́bà páàkì sí tí ò bá yẹ kó páàkì sí àwọn kíní kífà fi yẹn tẹ́ bá ti fi síbi táyà ẹ̀ tó bá ti dún síbò ní múlẹ̀ méjì tó fi gbé lọ́pẹ̀kún bẹ̀ à nídà ti nà wọ́n à nídà ti mú pankẹ́rẹ́ dánilẹ́gbẹ̀ẹ́ títì gbogbo àwọn nǹkan ẹ jẹ́ ká pàṣẹ àfẹ́ rárá ẹ̀tọ́ torí ọlọ́run olówíwọ̀ ó ti tán bá ya àwòrán sí ó ti di èèwọ̀ láti mọ̀ sí àgbèrè nígbàtà bá wọ polo tí wọ́n ya gọ́ọ̀nà sí àbá bọ́sẹ̀gbẹ̀ gáràjà lọ gbégbó dání àrífín ni
embarrassment number one citizen in the state. Àwọn polo ẹ̀sọ́run ti fọ́tò ẹ̀ àmì àwọn abọ́sẹ̀gbẹ̀ gáràjà àǹfààgbó àmì ìbádàlẹ̀ àbẹ̀sí fi láì sí pé egun alápásápá jáde. Ọjọ́ òlẹ̀ ráwọn ará ṣe pé àdánwò polo gómìnà kan wọ̀ lọ́sẹ̀lọ́sẹ̀ òṣìṣẹ́ ìjọba làwa náà. Ọjọ́ tí wọ́n bá pè wá pé polo gómìnà ló yẹ ká wọ̀ á wà mọ̀ pé ayẹyẹ gómìnà lọ ṣe kì í ṣe lẹ́nu iṣẹ́. Ẹ wọ aṣọ gidi ẹ wọ bàtà gidi sẹ́sẹ̀ ẹ má mú gbó lẹ́gbẹ̀ẹ́ nínú gáràjì gbogbo àwọn èèyàn tá máa ń já kíní inú ọ̀rá pẹlẹbẹ àwọn sẹ́sí ẹ lọ stop ẹ tá bá gbámú pẹ̀lú ẹ gbásàmáyé ni òun máa dáhùn fún tó ti ẹ tó lè gbásẹ́ náà gbásàmáyé má dánwò ẹ bá dánwò a máa dá dúró Ọlọ́run ní dá gbogbo adó so ti ẹ̀sìn mójútó gáràjì ẹ àfẹ́gbó mú nínú gáràjì ẹ ní bá fẹ́ mú gbó inú gbóná tí mú gbó àníkéyàn má mọ̀ tí tẹ bá síwọ́ lẹ́nu sẹ́yìn ẹ má mọ̀ tí ẹ má tàkìtì lọ lẹ́yìn so ti ẹ̀sìn ìwọ tó fẹ́ àdírẹ́sì pásẹ́ńjà tó fẹ́ wọ mọ́tò sọ́ọ́dì tí inú ọ̀rá tó nígbà wọ́n bá mu ọtí dẹ́gbà tó ń nàbà múrú ẹ̀dá ní báwo ló ṣe fẹ́ kọ̀ǹtù ẹ̀ fún bí èyí àwọn òfin tí a kálẹ̀ fún yìí ẹ̀sìn nífẹ̀ẹ́ tó bá kọ́mìtì ẹ̀ ṣùgbọ́n náà rọ̀ ká ẹ tẹríba fún alága tá a fi síbẹ̀ kó lè jọmọ kékeré Ọlọ́run ló fi síbẹ̀ gbogbo àwọn tí yà á jẹ́ tí yà á jẹ́ Manager.